Mo kidnap woman tó ń ta oúnjẹ ní Awon Ìjẹ̀bú. Àwọn Ìjẹ̀bú. Bóyá mo ń gbọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀, báwo lẹ ṣe ṣe, báwo ló ṣe kàn yín. Ifanyi Benjamin àti Ifanyi lè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Woman ta lọ gbé láwà yẹn tí wọ́n pa yẹn ló mú mi wá síbí. Àtọ́jọ́ yẹn Èwo lẹ ti lọ before tí àwa mi bá wọn ṣe irú nǹkan bẹ́ẹ̀, iṣẹ́ oko ni mo ń ṣe. Tá bá ti gbé woman yẹn pé tá bá ti gba ATM ẹ̀ pé àwọn máa fi gba owó lọ́wọ́ ẹ̀. Wọ́n bá mi níbi tí mò ń ṣiṣẹ́ lóko ni. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣẹ. Kí ni orúkọ yín? Anayo Simeon. Ẹgbẹ́ sẹ́nu dáadáa o. Anayo Simeon. Anayo. Simeon. Láti ìlú wo? Láti Ebonyi State. Ebonyi State. Ọdún wo lẹ ti ń gbé ìpínlẹ̀ Ògùn? Láti 218. Kí lẹ pé? 218, 2008. 2008. 18. 18. Okay. Iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Iṣẹ́ oko ni mo ṣe. Ní ìlú wo lẹ ti ń ṣe? Nílùú Àgọ́wé. Àgọ́ wo yìí? Ìyàwó yín ńkọ́? Mo ti níyàwó. Ẹ ti níyàwó. Ọ̀ ẹ ti bímọ tẹ́lẹ̀? Mo ti bímọ. Ọmọ mélòó? Ẹ̀kọ́. Bó lọmọ náà wà báyìí? Ó wà nílùú. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé yín délé wẹ̀rán? Ọ̀rọ̀ anti-kidnapping. Àwọn tó lọ kidnap woman tó ń ta oúnjẹ láwà. Ẹgbẹ́ kí ni ẹ̀sùn owó ẹsẹ̀ lù? Ẹyẹ mú gbọ́sà. Mo kidnap woman tó ń ta oúnjẹ ní Awon Ìjẹ̀bú. Àwọn Ìjẹ̀bú. Bóyá mo ń gbọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀, báwo lẹ ṣe ṣe, báwo ló ṣe kàn yín. Ifanyi Benjamin àti Ifanyi lè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ifanyi Benjamin àti Ifanyi ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Ni mo mọ̀. Tó wá di ọjọ́ yẹn, wọ́n á ní ká lọ sọ́dọ̀ woman yẹn pé tá bá ti gbé woman yẹn pé tá bá ti gba ATM ẹ̀ pé àwọn máa fi gba owó lọ́wọ́ ẹ̀. Wọ́n bá mi níbi tí mò ń ṣiṣẹ́ lóko ni. Ẹ má bínú, kí tẹ́ tí ń ṣiṣẹ́ yẹn ta ló ní oko yẹn? Mo gbà ní rentage. Ṣẹ́yìn gangan lẹ ń ṣiṣẹ́ fúnra yín nínú oko àbẹ́ ń ṣiṣẹ́ fún yàn ni? Mo ń ṣiṣẹ́ fúnra mi. Bóyá ẹ tẹ̀síwájú. Wá ní táwọn bá gba ATM ẹ̀. Pé táwọn bá ti gba owó lọ́wọ́ ẹ̀, àwọn máa fún mi lówó. Tó ìgbà tá lọ sí ọ̀dọ̀ woman yẹn lọ́jọ́ yẹn, kọ̀ bí aago 10 lóru. Àwa gbé woman yẹn, a gbé kúrò nílé ẹ̀. Báyé ń lọ, a wá débi odò kan, ọ̀fun tí ń gbẹ wá, èmi pẹ̀lú Ifanyi lè. Ọ̀fun tí ń gbẹ wá, láwa ní woman yẹn náà ti ń pariwo pọ̀ fún gbọ̀hún. Bàtà débi omi yẹn, wọ́n mú woman yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ní ẹ̀gbẹ́ omi yẹn mẹ́rin. A mú ike tá fẹ́ lọ pọnmi. A fẹ́ lọ bá woman yẹn bomi wá. Bàtà bí woman yẹn ṣe gbọ̀dọ̀ àwọn olódúró ti woman yẹn. Ifanyi Benjamin. Ifanyi kejì eléyà bí. So èmi àti Ifanyi lè la fẹ́ lọ bá wọn yá yẹn bomi wá káwa náà lè momi. Bí tá ti momi báyé ń bọ̀ ni mo kàn gbọ́wọ́ ìbọ̀. Ìgbà tí màá débẹ̀ yẹn, wá yẹ pé wọ́n ti yìnbọn fún Ifanyi Benjamin yẹn ti yìnbọn fún woman yẹn. Èmi àti Ifanyi lè wá ń dá lébi pé kí ló dé. Torí mi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, mi bá wọn lọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. So a ṣáà bá wọn para, mo bá wọn jà lálẹ́ ọjọ́ yẹn. Àtó yá, a wá ibìkan lẹ́gbẹ̀ẹ́ odò yẹn. Ìgbà tí wọ́n ní woman yẹn ń ta oúnjẹ lọ́wọ́, wọ́n lè dúró títí tó fi ṣe tán. Tó fi dé. Wọ́n ní òun àtọkọ ẹ̀ lẹ́jọ́ bá. Kí ló ṣẹlẹ̀ nísìnyí yẹn? A mú woman yẹn kúrò ní. Wọ́n ní ọkọ ẹ̀ lẹ́kọ́ fẹ́ mú tẹ́lẹ̀. Ọkọ ẹ̀ ò gbà. Ó yẹ ṣàlàyé àná dáadáa. Ọkọ woman yẹn ló ní ká fọkọ òun lẹ̀ pé ká máa mú òun lọ pé kí la fẹ́. Èmi rò bóyá a fẹ́ gba owó lọ́wọ́ ìyá yẹn gẹ́gẹ́ báyìí sọ. Àwa gbé woman yẹn lọ, báyé gbé lọ. Ibi tó ọ̀fun ti ń gbẹ yẹn ṣáà ni a fẹ́ lọ bá bomi wá. Lẹ́yìn ọ̀rẹ́yìn, èlò ní Ifanyi Benjamin fún yín? 100,000. Ìjọ́ wo ló fún 100,000 yẹn? Lẹ́yìn ọ̀sẹ̀ kan. Èlò ni ó gbà lọ́wọ́ woman yẹn?
Mi ì mọ̀. Ṣé ó gbowó lọ́wọ́ àwọn ẹbí woman yẹn àbí owó tó wà lọ́wọ́ woman yẹn tí ATM ló gbà yẹn ni ó padà fún yín nù Mi ẹ̀? ì lè ṣàlàyé torí Kí ló tẹ̀yìn ò béèrè lọ́wọ́ ẹ̀? lẹ́yìn alẹ́ ọjọ́ yẹn èmi padà sí torí ibi tí wọ́n ti pa woman yẹn inú mi ò dẹ̀ dùn sí iṣẹ́ yẹn mọ́ torí mi ì ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Mo padà sí oko ibi tí mo ti ń ṣiṣẹ́. Lẹ́yìn ọ̀sẹ̀ kan ló wá pè mí. Mo wá béèrè pé kí ló ń pè mí fún. Ó ní ibo ni mo wà, mo ní mo ti padà síbi iṣẹ́ mi. Ó ní kí n send account, ṣé mo ní account? Mo ní mi ò ní account tí mò ń lò. So ó bá ní kí n lọ sí ìgboro kí n wá bí ọ̀dọ̀ ní POS kí n gba account kí n send so. Mo ní mi kí n lọ sí ìgboro ní Monday pé weekend lèmi máa lọ sí ìgboro. Mo lọ sí ìgboro lọ́jọ́ yẹn. Ó wá pè mí, mo lọ ní Friday, mo lo Friday yẹn, Saturday ló wá pè mí. Tó ní account tèmi ní tó ní kí èmi send sí òun kan. Mo máa lọ sí ọ̀dọ̀ ní POS. Mo lọ síbẹ̀, mo send account sí òun. Ó ṣe 100,000 fún un. Àti ìgbà yẹn a fojú kọra wa mọ́. Lẹ́yìn yẹn, ó wá di last month 25, last month tó kọjá ká tó kó sóṣù ní àwọn mi tẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá ní landlord tí mo ń gbé nílé ẹ̀, pastor ni ló bá mú àwọn ọlọ́pàá wá sọ́dọ̀ mi. Mo mú àwọn ọlọ́pàá wá sọ́dọ̀ mi pé ìyá tí mo ń gbé nílé ẹ̀ pé 6,000 tí mo sọ kù ní owó ilé, pé ìyá yẹn ti torí ẹ̀ fọlọ́pàá mú òun pé kí n wá fún wọn ní 6,000 wọn tó kù. Bí mo lọ sódò, ibi tí mo ti ń lọ sódò yẹn gan, èmi àti èkejì mi la jọ ń ṣiṣẹ́. Mo ní kí yẹn gbé báàfù kó máa lọ pé èmi fẹ́ yàgbẹ́. Bí mo yẹ gbóhùn pásítọ̀ yẹn ni mo padà sí ilé. Ìgbà tí mo padà sí ilé, wọ́n á mú mi. Láwọn ọlọ́pàá mú mi, wọ́n handcuff mi, gbé mi sí mọ́tò. Mo dé ìgboro. Ìgbà tí mo dé ìgboro ni wọ́n wá ṣílẹ̀kùn mi, wọ́n wo ilé mi, wọn ò rí nǹkan kan nínú ilé mi. Wọn ò rí nǹkan kan nínú ilé mi ni wọ́n fi gbé mi wá síbí. Ìgbà tí wọ́n dé bí ni wọ́n ṣe wá ṣàlàyé fún mi pé woman ta ló gbé láwà yẹn tí wọ́n pa yẹn ló mú mi wá síbí. Àtọ́jọ́ yẹn Ìwọ lẹ ti lọ before tí àwa yẹn. mi bá wọn ṣerú nǹkan bẹ́ẹ̀, iṣẹ́ oko ni mo ń ṣe láti. Ìjọba bá lè dáríjì mí. Bá lè dáríjì mí. Lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Anayo Simeon. Kí lẹ pé? Anayo Simeon. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.